Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ẹ̀yin ará mi, mo ní kí n gbé yín débẹ̀ ni o. Ẹ wo oko tí mo gbé yín dé láàárọ̀ yìí tí máa fi hàn láàárọ̀ yìí. Oko ẹ̀wà òun leléyìí. Ṣé ẹ ti rí? Ẹ̀wà rèé o. Ẹ jẹ́ ká mú iṣẹ́ àgbẹ̀ yìí lókùnkúndùn. Káwa náà ká ṣe kárakára. Oko ìkànnì àwa bẹ̀wò níbí báyìí. Ṣé bẹ́ẹ̀ rí? Ẹ̀wà nìyẹn bí ẹ̀wà ṣe máa ń so leléyìí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde ìsín wọn ò mọ bí ẹ̀wà ṣe ń so. Wọn ò rí rí. Òun rèé o. Ẹ̀wà nìyẹn o. Bí ẹ̀wà ṣe ń so nìyẹn o. Wọn ò rí rí o. Ọ̀pọ̀lọpọ̀ kan jẹ́ ẹ̀wà ni wọn ò rí o. Ẹ jẹ́ ká mú iṣẹ́ àgbẹ̀ lókùnkúndùn. Oko ẹ̀wà là ń wò yẹn o. Ká mú lókùnkúndùn ká máa ṣe. Ká fi kọ́ àwọn ọmọ wa kí ebi àti ìṣẹ́ kó lè dínkù láwùjọ wa. Ṣé ẹ rí? Mo ní kí n gbé yín débẹ̀ ni. Ní oko kan la wà yìí níbi tí wọ́n ti gbin ẹ̀wà. Ẹ̀wà la rí yẹn. Ẹ̀wà tá a máa ń jẹ. Ẹ̀wà táwa náà bá nílẹ̀ ní ẹ̀yìnkùlé wa. Tàbí arílẹ̀ kan rent, a lè fi gbin ẹ̀wà sí. Tẹ́bí bá ti kúrò nínú ìṣẹ́ bùṣe o. Ẹ jẹ́ ká mú iṣẹ́ àgbẹ̀ lókùnkúndùn ká máa ṣe. Bẹ́ẹ̀ ti rí. Ẹ̀wà nìyẹn o. Bí ẹ̀wà ṣe máa ń rí, bó ṣe máa ń so nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsín wọn ò rí. Wọ́n kàn máa ń jẹ ẹ́ ni. Wọ́n kàn máa ń ní wọn mọ bí ẹ̀wà ṣe ń so. Wọn mọ bó ṣe rí. Ṣé ní kí n gbé yín débẹ̀? Òun leléyìí bí ẹ̀wà ṣe máa ń rí nìyẹn. Ṣé ẹ ti rí? Ẹ̀wà leléyìí. Ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa. Ẹ káàárọ̀ sà. Ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa ká sì mú iṣẹ́ àgbẹ̀ yìí ká mú lókùnkúndùn. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ká fi kọ́ra o. Ẹ jẹ́ ká fi kọ́ wọn o. Alhaja Monsurat ni o, màmá ìdárayá. Ire o. Ṣé ẹ ti rí? Oko ẹ̀wà nìyẹn. Ṣé ẹ rí bí wọ́n ṣe gbìn lọ? Ẹ jẹ́ ká mú iṣẹ́ àgbẹ̀ lókùnkúndùn o.